mo fẹ́ gbé sí Facebook. Sí Facebook. So I feel like 98. Kódà mo kí wa kálẹ̀, so torí àkókò a bẹ̀rẹ̀ ní ẹsẹ̀kẹsẹ̀. So ní ẹ̀kọ́ tó kọjá rí pé a dúró ní orí fírémù ẹlẹ́ẹ̀kejìlá. So nípa tí a ti gbọ́ àlàyé lórí àwọn oríṣiríṣi ìṣirò àti àwọn àmì wọn eléyìí tí a ní. Ẹgbẹ́ nínú tí ọ̀jọ̀gbọ́n sọ fún wa níbẹ̀ náà ni àwọn kíni o, àwọn àmì ìṣirò mẹ́rin eléyìí tá a máa ń lò. So alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ tó ń ṣe addition tí a mọ̀ sí sum, so tí a mọ̀ sí àmì ìròpọ̀, so ìyọkúrò tí a mọ̀ sí subtraction, multiplication, ìlọ́po, division àti pínpín. Bákan náà wẹ̀ àdẹ̀sì tún ṣàlàyé nípa àwọn òfin eléyìí tó dìrọ̀ mọ́ ìṣirò eléyìí tá a máa ń ṣe. Ẹgbẹ́ nínú àwọn òfin eléyìí tí a ṣàlàyé tí ọ̀jọ̀gbọ́n tó kọ ìwé tí a mọ̀ sí Stroud tí wọ́n ṣàlàyé, àwọn náà ní kíni o, ó ṣàlàyé tí a mọ̀ sí commutative. Ẹ bá gbàgbé ìgbà wo la sọ pé nǹkan mọ̀ wà commutative tó bá jẹ́ pé a ṣe kíni o, a ní element méjì àbí nọ́mbà méjì, ó wá jẹ́ pé nígbà tá a bá fi operator kan sí wọn láàrin, tí n bá wá ṣe kíni o, tí n bá yí àyè àwọn méjèèjì po tó bá jẹ́ pé ó fún mi ní nǹkan kan náà, so tí a máa sọ pé kíni o, ó wà commutative. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ a dẹ̀ sọ fún wa pé kíni addition àti multiplication wà commutative torí pé kíni o, torí pé 2 times 3 kíni ó mọ̀ fún wa, yóò mọ̀ fún wa ní 6. So 3 times 2 bákan náà ẹ̀wẹ̀, òun náà mọ̀ fún wa ní 6. Òun náà mọ̀ fún wa ní 6. So ó ṣàlàyé àwọn oríṣiríṣi àwọn òfin yòókù gẹ́gẹ́ bí associative ni o, so distributive ni o, àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So ìjẹ́ tí eléyìí bá yé wa níbi tí a ti mọ bẹ̀rẹ̀ lénìí, òun náà ní kíni o, òun ní fírémù ẹlẹ́ẹ̀kẹtàlá tí a ń pè ní kíni, ẹ pé in tí ọ̀jọ̀gbọ́n wọ́n fẹ́ mọ ṣàlàyé ń bẹ̀, òun náà ní kíni o, in tí a ń pè ní estimating àti rounding. Ẹ pé gbogbo wa láti mọ tí a ń pè ní estimating bẹ̀ kí ni ìtumọ̀ rẹ̀ gangan, so òun náà ni ọ̀jọ̀gbọ́n fẹ́ ṣàlàyé. Ẹ pé kò sí tàbí ṣùgbọ́n gbogbo a mọ̀ pé kí ni o, calculator tí a mọ̀ sí irinṣẹ́ tá a fi mọ́ ń ṣe ìṣirò, ọmọ dára púpọ̀ o. Kódà tó bá di ìtọ́jú ọmọ ọ̀rọ̀ olówó dé, àwọn ẹlòmíì ò ṣe kí ni, wọn ò trust ọpọlọ wọn mọ́, yá ọ̀rọ̀ owó lélẹ́yìí o, tó ẹ bá mi tẹ calculator, ẹ bá mi fi ṣí. So ipò jẹ́ pé calculator ẹ̀rọ ni òun náà lè ṣàṣìṣe. Ajá sí pé téèyàn bá ń fi ẹ̀rọ tí a mọ̀ sí kíni o, ẹ̀rọ ìṣirò tí a mọ̀ sí calculator tá a bá fi ń ṣiṣẹ́, nítọ́jọ̀gbọ́n sọ fún wa nínú kíni, nínú fírémù ẹlẹ́ẹ̀kẹtàlá yìí ni pé kíni o, ó dáa púpọ̀ kí ẹ mọ̀ ṣe kíni, kí ẹ mọ̀ wo bóyá ihun tí ẹ̀rọ ń gbé jáde bóyá tòótọ́ ni. Àkàrà ṣe níbi tí ẹ̀ ti ń ṣe kíni o, ibi tí ẹ̀ ti ń tẹ̀, ìyẹn lè ti ṣe kíni, ìyẹn lè ti ṣe àwọn àṣìṣe kọ̀ọ̀kan, náà ni wọ́n fẹ́ mọ̀ ṣàlàyé, ìgbà yẹn láàmọ̀ ṣe kíni, láàmọ̀ pè ní estimating. Kí ni a pè ní estimating gan-an? Ká pé Ayọ̀mídé gẹ́gẹ́ bí àpẹẹrẹ, pápọ̀ ń ta ọjà, so báyà Ayọ̀mídé ó ń ta fóònù, so ká pé fóònù méjì, Tecno àti Infinix gẹ́gẹ́ bí àpẹẹrẹ. Wọ́n ní Ayọ̀mídé ó yẹ bá mú fóònù Tecno àti Infinix, so ìgbà tí mo wá fún yẹn ní alákọ̀ọ́kọ́ yóò mọ jẹ́ 9,500, ẹ̀dùkẹ́ bá wọn tàbí ká pé 950, ọmọ fi dàrá láàmú. So ti Infinix ẹlẹ́ẹ̀kejì ká lọ pé èèyàn mọ jẹ́ kí ni o, oníyàn mọ jẹ́ 132. Lẹ́yìn ìgbà tí ó wá sọ pé iye owó mi jẹ́, ẹ bá tẹ̀ sí calculator bẹ́ẹ̀ pẹ̀lú pẹ̀sà ṣiṣe tàbí nǹkan mìíràn, ẹ bá ní tí iye owó mi jẹ́ ní kí ni 500, tàbí ká lọ pé 582 gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ká lọ pé 582 ní tẹ̀sán pé ó jẹ́ nìyẹn. Ẹ rí i pé ìtìlákà yóò sọ fún yẹn ni pé ó yẹ kó yóò jù báyìí lọ, ẹ ti gẹ́gẹ́ báwọn. Ṣùgbọ́n torí pé ẹ tẹ̀ sí calculator náà kò túmọ̀ sí pé yóò ṣe kí ni o, yóò fún wa ní tó yẹ kó fún wa.
gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kíni o ní estimating ṣe kíni ló fi ṣe pàtàkì kéèyàn mọ̀ sọ ntí nǹkan jẹ tàbí kéèyàn mọ̀ kéèyàn ṣe kíni o kéèyàn ní ìfojúdá a lè sọ pé tàbí gẹ́gẹ́ bí kíni o ìfojúdá pé ìgbà tí mo wo àwọn èrò tó pọ̀ lọ́jà lánàá èrò tó wà ń bẹ wọn fẹ́ tó 1000 ẹ rí i pé yóò mọ iye òǹkà wọn gangan bẹ̀ṣẹ̀ yẹn ṣe kíni o ìyẹn fojú dá wọn so láti wá máa fojú dá àwọn ìṣirò àbáwọn ìṣirò tá à ń ṣe tẹ̀sí calculator ni àbáwọn ẹ̀rọ mìíràn bí àwọn programming language mìíràn láti fi mọ̀ bóyá calculator ṣàṣìṣe tàbí àwa tá a tẹ̀ sí ibi tá a ti ń súré tẹ̀ bóyá àwa la ṣe kíni bá tàbí ṣe ìgbà ńlá máa ṣe kíni tá à ń pè ní kíni o rounding so ẹtìgẹ́tẹ̀ bá wọn so rounding ẹ̀pà ní àfojúdá tí a mọ̀ sí estimation ẹni tá a fi mọ̀ ṣe òun náà ni à ń pè ní rounding so rounding off gẹ́gẹ́ bá a ṣe mọ̀ nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ òwe wa ọ̀nà méjì ló lè pín sí o alákọ̀ọ́kọ́ ń bẹ ó lè jẹ́ kíni o a lè round lọ sókè tí a mọ̀ sí rounding up so tí wàá bá a dẹ̀ sì lè ṣe kíni o a lè gbé wá sísàlẹ̀ tí a mọ̀ sí kíni o rounding down kíni àtọ̀ àwọn tó wà láàrin méjèèjì òun náà ni pé tá a bá fẹ́ ṣàfojúdá tí nọ́mbà bá ti wà láàrin gbèdéke kan sí gbèdéke mìíràn so ajá sí pé a lè ṣe kíni a lè round it up a dẹ̀ sì lè round it down tí ọ̀jọ̀gbọ́n fẹ́ mọ̀ ṣàlàyé fún wa so ìgbà ọlá máa round the number up ìgbà ọlá máa round the number down ẹ rí i pé nínú kíni o nínú ẹ̀kọ́ aláwọ̀kọ́ mo ṣàlàyé fún wa tí a ń pè ní integers mo dẹ̀ sọ fún wa pé gbogbo nọ́mbà tá a máa ń lò fún ìṣirò pátápátá mélòó ni gbogbo wọn pátá mẹ́wàá ni láti bò láti 0 débò lórí 9 0 1 2 3 4 5 6 7 8 9 so tí wàá báyẹn ẹ rí i pé nọ́mbà mẹ́wàá yìí nìyẹn kò jù bẹ́ẹ̀ lọ so tàbá wá fẹ́ ṣe àfojúdá tí a mọ̀ sí estimate yẹn wọ́n á pín àwọn nọ́mbà mẹ́wàá yìí wọ́n pín wọn sí sọ̀rí méjì so tí wàá báwọn ìsọ̀rí aláwọ̀kọ́ ni àwọn tó wá láti 0 lórí 4 so tá a bá fẹ́ ṣàfojúdá ajá sí pé àwọn nọ́mbà tó bá wà láàrin 0 sí 4 yìí o a máa round wọn down a máa gbé wọn wálẹ̀ a máa gbọ̀n wọn yẹ́bẹ́ wálẹ̀ a máa pè ní round down so tí wàá báyẹn ẹ wá rí àwọn tó wà látòrí 5 yìí lórí 9 a máa ṣe kíni o a máa ṣe kíni a máa gbé wọn pẹ́ẹ́lí sí tí a máa ṣe kíni o round up so tí ẹ mọ́ gbàgbé lẹ́ẹ̀kan sí a ní àwọn àfojúdá ní pé kò fojú sùn kankan pé kí ni tó wà mí báyìí so tí a bá wọn bóyá láti lè jẹ́ pé n tó tẹ̀ tàbí ìṣirò tó ń ṣe bóyá tó tọ́ ni àbírọ́ tàbí tó bá tiẹ̀ fún ọ ní tó jẹ́ pé o lè mọ́ lè fagbárí ṣe kóyákóyá o lè ṣe kíni o lè ṣe láfojúdá àwa ní láti fi ṣàfojúdá ajẹ́ pé o mọ̀ ní kíni o rounding so rounding yẹn alópin sí méjì o lè ní rounding up o dẹ̀ sì lè ṣe kíni o lè ní rounding down alo mọ rounding number up tó bá jẹ́ pé kíni o bá ní láti 0 dé 4 so ó mọ round it down ṣùgbọ́n tó bá wà láàrin 5 sí 9 so yóò mọ round it kíni ó mọ round it up ẹ rí pé tá a bá wo ìwé wa ọ̀jọ̀gbọ́n wa ń ṣàlàyé pé tó bá jẹ́ pé tíjà wa ẹ rí pé a sọ fún wa pé bí ó ṣe jẹ́ àwọn nọ́mbà ìlú ọ̀kọ̀ọ̀kan yìí gbogbo wọn ló ní ààyè ọ̀kọ̀ọ̀kan wọn gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí n bá sọ pé 1 2 3 ẹ rí pé wọ́n ààyè kan ló wà ẹ pé 1 2 3 kò túmọ̀ sí pé 1 ni 1 jẹ́ bí báyìí a ti sọ pé kíni a sọ pé nọ́mbà mẹ́wẹ̀ẹ̀wá yìí òun là á máa fi ṣe kíni o àwọn là á fi mọ́ ṣiṣẹ́ nù ṣùgbọ́n 1 tó wà bí báyìí kò túmọ̀ sí pé 1 gangan ló wà ṣe ẹ̀ka lè sọ pé eléyìí ọmọ jẹ́ kíni 100 plus 20 plus 3 eléyìí tí ń sọ kíni o tí ń sọ ipò tí nọ́mbà kọ̀ọ̀kan ń wà a sọ pé 3 yìí òun ni ọmọ jẹ́ unit bàbá gbàgbé nínú ẹ̀kọ́ aláwọ̀kọ́ eléyìí ni tens eléyìí ni 100 ọ̀jọ̀gbọ́n àṣọ fún wa pé ok ká pé a bá fẹ́ ṣàfojúdá nọ́mbà kan sí nearest 10 ó rí pa lè ní nearest unit ní pé mọ́tà rẹ̀ láàmú tó bá jẹ́ pé nọ́mbà wọn wà láàrin 0 sí 4 wà máa round it down so tó bá wà láàrin 5 sí 9 wà máa round it up bó wà ní ká pé nearest 10 mo fẹ́ ṣe ń pọ̀ alólè ṣàlàyé fún wa ọ̀yà àǹtí nìkẹ́ àǹtí rọ́bíà ṣé ẹ lè ṣàlàyé fún wa bó ní tá bá fẹ́ round the number àti mọ̀ fún unit bó ní tó bá jẹ́ pé tens bó la ṣe ṣe kí n tó sọ in tí ọ̀jọ̀gbọ́n sọ fún wa ẹ jẹ́ ká mọ̀ sọ̀rọ̀ papọ̀ so that kí ẹ̀kọ́ náà kó lè ṣe kí ni o kó lè dùn kódà
Ayọ̀mídé ṣé wàá gbìyànjú ẹ̀. Kò yé wa sà. Yeah. In tí mo ṣàlàyé ni pé tá bá fẹ́ estimate number, ọ̀jọ̀gbọ́n sọ fún wa pé kí ni o, a ti mọ àǹfààní tó wà nínú ká máa ṣe kí ni ká máa estimate number. Ó wá ní tá bá fẹ́ estimate number, a máa round ẹ̀. Mo wá ṣàlàyé pé rounding pín sí méjì. O lè round the number up, o dẹ̀ sì lè round the number down. So ti wá báwọn. Tó bá jẹ́ pé unit, ó rí pé nọ́mbà mẹ́wàá òun náà la fi mọ́ ṣiṣẹ́, kódà kó jẹ́ pé 1 billion àbí gbogbo nọ́mbà bó ṣe òkó pọ̀ tó, ó rí pé tí ó mọ ṣe kí ni o, tí ó mọ kó sínú àwọn nọ́mbà òun kò ju nọ́mbà mẹ́wàá yìí lọ. So ti wá báyẹn. So ṣùgbọ́n tí ó mọ sọ àyè tí nọ́mbà kọ̀ọ̀kan wà òun là ń pè ní place value, gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí bá sọ pé 1 2 3 4. Rí pé kò túmọ̀ sí pé 1 gangan lélẹ́yìí. Ṣé pé bá fẹ́ pé a sọ pé kí ni 1234. Ìtumọ̀ rẹ̀ pé ààyè tí 1 wà mí báyìí 1000 ni. Ààyè tí 2 wà mí báyìí 100 ni. 3 ńkọ́ tens. 4 jẹ́ kí ni o? 4 jẹ́ unit. So ọ̀jọ̀gbọ́n wá ṣàlàyé pé ká pé bá fẹ́ ṣe kí ni o? Tí bá fẹ́ ṣàfojúdá nọ́mbà tó jẹ́ àṣọ nọ́mbà kan tó tamọ̀ sí unit. Ó ní ká má dáa láàmú. Tó bá yẹ pé nọ́mbà wà láàrin 0 sí 4, a máa round it down. Sí kí ni o? A máa round it down sí 0. So tí nọ́mbà kan bá láàrin 5 sí 9, a máa round it up sí kí ni o? A máa round it up sí 1. So tí ń bá wọn. Ajá sí pé tí ń bá ní nọ́mbà kan bá bí 9 gẹ́gẹ́ bí àpẹẹrẹ. So tí ń bá wọn. Tí bá ní nọ́mbà bí 9 gẹ́gẹ́ bí àpẹẹrẹ, tí bá fẹ́ rí pé 9 yìí ó ti ju kí ni lọ? Ó ti ju 5 lọ, agbede méjì kí ni. So ajá sí pé tá bá fẹ́ round ilé yóò mọ̀ jẹ́ 10. Bẹ̀tí tọ́jọ́ kan fẹ́ ṣàlàyé nísìn ni pé, ok, ká pé mo fẹ́ round number kan bóyá sí nearest tens. Ẹ lè round number sí nearest tens, sí nearest 100, sí nearest 1000, sí nearest 10,000 àti báwọn lọ. So in tí wọ́n fẹ́ ṣàlàyé fún wa ni pé ká pé nearest ten la fẹ́ gbé lọ, àbùkátà láti dá láàmú. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ẹ rí pé 23 lélẹ̀. Ṣé ẹ pé tẹ́ bá fẹ́ round number tó jẹ́ 23, so tàbí ẹ fẹ́ ṣàfojúdá rẹ̀, in tẹ́mọ̀ ṣe òun náà ni pé ẹ wá wo nọ́mbà yìí, ipe so súnmọ́ agbede méjì nọ́mbà ká tó kan ìlọ́po 10. Ẹ rí pé ìlọ́po 10 tí a mọ̀ sí multiple 10 òun ni kí ni o? Ẹ rí pé a ní 10, 20, lẹ́yìn 20 kí ni ó kù? 30. So ti ń bá wọn. Ajá sí pé mo ti ní 20 tẹ́lẹ̀, in tí ó kù fún 10 òun ni kí ni o? Òun ni 30. Kí ni ó máa wà lágbede méjì 20 àti 30 ṣe pé níláàjì rẹ̀ òun ni kí ni o? Òun ni ká sọ pé 25. So ti bá wọn. So ìtọ́jú ọ̀gbọ́n fẹ́ sọ ni pé tó bá jẹ́ pé nọ́mbà yìí kò tí ì tó ìlàjì in tó wà lágbede méjì tí a mọ̀ sí 25 gẹ́gẹ́ bí àpẹẹrẹ yìí. So ti ká pé bí 49 ni mo ní, ajá sí pé n tẹ́mọ̀ consider òun ni kí ni òun ni 45. So òun ni tó wáyé pé ẹ bá ní nọ́mbà tí ó tí ì tó 25 báyìí, tàbí ká sọ pé 5 tí ń ṣe ìlàjì 10. Tẹ́ bá tí ì ní, tẹ́ bá wo ìparí rẹ̀ pátápátá, tẹ́ bá tí ì ní pé ó ṣe kí ni o? Tẹ́ tí ì rí pé ó tó 5, ẹ máa round it down. Ẹ̀dẹ̀ mọ́ gbàgbé kí mo lámọ̀ round it down yóò mọ̀ jẹ́ kí ni? Yóò mọ̀ jẹ́ 0. Ajá sí pé 5 tó, ajá sí pé 3 tó wà lẹ́yìn nọ́mbà yìí yóò mọ̀ gba ipò 0. So ti ń bá ẹ mọ̀ sọ di kí ni? Ẹ mọ̀ sọ di ipò 0, yóò máa jẹ́ 0 plus 20. Wọ́n mọ̀ fún yín ní 20 báyìí. A padà ṣàlàyé ọ̀nà tó padà yà pẹ̀. Mo fẹ́ ṣàlàyé tí ọ̀jọ̀gbọ́n fẹ́ ṣàlàyé nínú ní ẹ̀rí pé tẹ́ bá wò. Ó ní kí ni o? Tí nọ́mbà less than halfway to the next multiple of 10. So ti yé bá wọn. Ajá sí pé kí ni o? Nọ́mbà yẹn ẹ mọ̀ round it down the previous multiple of 10. So ti yé ẹ̀rí pé 23 là níṣẹ́. Ẹ pé kí ni 23 àti kan multiple tàbá ní ká máa sọ pé multiple of 10 gbọ́ ẹgbẹ́ ní arrest wọ́n fẹ́ ká gbé lọ á ní 10, 20, 30. So ti yé bá wọn. So kí ni multiple of 10 ìlọ́po 10 tí ó kù lẹ́yìn 20 kìíní kan lẹ́yìn pé 30 ni ó kù àbí? Ó lè wá wo ìlàjì 10 yẹn tẹ́ pé tí ń ṣe 5. Ajá sí pé tí nọ́mbà òun tí ò bá tí ì pé ìlọ́po yẹn ká wá fi 5 sẹ́yìn rẹ̀ báyà bí 20 ń ṣe ká pé 25, 35, 45, 55 síwájú sí. Ajá sí pé nọ́mbà òun a máa sọ pé yóò mọ di multiple 10 yẹn multiple 10 tó wà gangan
ẹgbẹ́ nísìn 20 23 nílé ajá sí pé irú eléyìí nísìn ìgbà tí ó ti tó 25 gẹ́gẹ́ bí àpẹẹrẹ yìí ilé yóò mọ̀ jẹ́ kí ni yóò mọ̀ jẹ́ 20 so ti mi báwọn so kápẹ́ 29 mọ́ á ní gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹ rí i pé nọ́mbà tí ó ṣe kí ni o eléyìí tó súnmọ́ ìlọ́po 10 tá bá ti kan 20 tán ṣe pé 29 láti tí wáyé pé tá ní 20 21 22 ní agboolé 20 láti ṣì wà ní tí ó kù tó jẹ́ lọ́po 10 lẹ́yìn 20 òní kí ni òun ní 30 ó ní tẹ́ bá wo nọ́mbà alásùnmọ́ yìí tó jẹ́ pé 9 yìí tó bá ti ju ìdajì 10 lọ kí ni ìdajì 10 ṣe pé 5 ni tó bá ti jù lọ ajá sí pé ẹ mọ̀ sọ nọ́mbà wọn ẹ mọ̀ sọ di ìlọ́po tó kàn lẹ́yìn 20 bẹ́ẹ̀ tí ó bá tó 5 ẹ mọ̀ sọ di ìlọ́po tó kàn síwájú kí ni o síwájú 30 mo bó ti wá báwọn so ẹ rí pé 29 lélẹ̀ ajá sí pé tá bá fẹ́ ráǹdì ẹ̀ á máa ráǹdì ẹ̀ ọ̀pù ni torí 9 tó wà lẹ́yìn rẹ̀ ti ṣe kí ni o ó ti ju ní tí à ń pè ní kí ni lọ ó ti ju tí à ń pè ní 5 lọ ajá sí pé tá bá fẹ́ ráǹdì eléyìí tá bá fẹ́ ṣàfojúdà rẹ̀ kí ni ó mọ̀ jẹ́ o yóò mọ̀ jẹ́ 30 mo bó yí wá má padà tún ṣàlàyé ọ̀nà tí ó jẹ́ kó tún gbà yí báyé kéèké ọ̀yà bó ní ká pé nearest 100 mo fẹ́ gbé sí ńkọ́ ẹ máa wo ká gbé mo ní 323 gẹ́gẹ́ bí àpẹẹrẹ tẹ́ bá fẹ́ ṣàfojúdà nọ́mbà yìí tá fẹ́ mọ̀ sí estimate ẹ tún wá wò pé kí ni àwọn ìlọ́po 100 ìlọ́po ní multiple kí ni àwọn multiple 100 ẹ rí pé nearest 100 la fẹ́ gbé lọ yìí o nearest 100 so kí ni àwọn multiple 100 ẹ rí pa ní 100 200 300 400 so tí a bá ẹ rí pé in tó kù tá fi kan ẹ mọ̀ pa ti dé 300 ní báyìí agboolé 300 náà ló wà lẹ́yìn 300 kí ni nọ́mbà yòówù tá tún mọ̀ kàn òun ni 400 so tó bá jẹ́ pé in tó wà lẹ́yìn 300 yìí ṣẹ̀pá ní agboolé 300 láwà ṣùgbọ́n 300 and kí ni ó ní 323 so ti yé mi báwọn tó bá jẹ́ pé in tó wà ní ẹ̀yìn 300 yẹn tí ò bá tí tó ìlàjì 100 nígbà jẹ́ pé nearest 100 la fẹ́ gbé lọ tí ò bá tí tó ìlàjì 100 ajásí ká round it down yóò máa wà ní 300 yẹn tọ̀bẹ́ tó bá ti ju ìlàjì 100 lọ tí ń ṣe 50 a máa round it up yóò máa jẹ́ kí ni o ìlọ́po tó tún kàn tí ń ṣe 400 ajásí pé kápẹ́ ń bá ní 375 ń sìn ẹ rí pé agboolé 300 la sì tún wà kí ló wá wà lẹ́yìn 300 ṣe ń pé 75 ni 75 sì ti ju ìlàjì 100 tí ń ṣe 50 lọ ajásí pé màmá round kí ni o màmá round nọ́mbà yẹn up tí ó máa di kí ni yóò mọ̀ di tí a ń pè ní 400 mo bó ti wá màmá ṣàlàyé àwọn ọ̀nà tó gbà yà so bẹ́ẹ̀ mo fẹ́ ká kọ́kọ́ gbọ́ àlàyé yẹn yé Ayọ̀mídé sóyè wa. bẹ́ẹ̀ ni sir. ok ọ̀dà kápẹ́ 1000 dín kọ́ só lè ṣàlàyé kápẹ́ mo ní 4235 gẹ́gẹ́ bí àpẹẹrẹ so lè ṣe àwọn àlàyé gẹ́gẹ́ mo ṣe ṣàlàyé fún 10 100 kí ni 1000 ló jẹ́ f bó lélẹ̀ yóò jẹ́ tá bá fẹ́ ṣàfojúdà nọ́mbà yìí kí ni ó dì pẹ̀lú àlàyé tọ́jọ̀gbọ́n ṣe. kí lẹ pé 4000 sir. yóò jẹ́ 4000 ẹ ṣeun ẹ pé tẹ́ bá wo ìlọ́po rẹ̀ ẹ rí pé 1000 ni a ní 1000 2000 3000 4000 5000 so agboolé 4000 ló sì wà bí mo lè wá wo ohun tó wà níwájú rẹ̀ tí ń ṣe 235 báyìí ẹ wá wo pé ṣé 235 yẹn sótó ìlàjì agboolé ibi tó ẹ rí pé 1000 la ní sótó ìlàjì 1000 ẹ pé lájì 1500 ni tí ó bá ti tó ìlàjì 1000 ajá sí pé ẹ máa round it down díkínì o yàgbólé nọ́mbà tó wà gangan tí ń ṣe 4000 tó bá ti ju 500 lọ gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí bá ní 4700 tí bá fẹ́ ṣàfojúdá rẹ̀ ajá sí pé lè ọmọ jẹ́ kíni o yóò mọ̀ jẹ́ 5000 bó ló ṣe jẹ́ bẹ́ẹ̀ òun náà ní pé kíni o agboolé 4000 láwà 700 tó wà lẹ́yìn rẹ̀ ó ti ju ìlàjì 1000 lọ so yóò máa di kíni o yóò mọ̀ di agbọ́ni tó kù lẹ́yìn 4000 ṣùgbọ́n tẹ́ bá fẹ́ dá láàmú tàbá fẹ́ tẹ̀lé ní tí ọ̀jọ̀gbọ́n ṣàlàyé fún wa òun náà ní pé kápẹ́ fẹ́ ráńdì nọ́mbà kan kápẹ́ mo fún wa ní àpẹẹrẹ example ẹja lo àpẹẹrẹ tí wọ́n lò nínú ìwé wọn so wọ́n ní round each of the following to the nearest number 1 so any nearest 10 B 100 C 1000 ọ̀yà mo fẹ́ kájọ ṣe papọ̀ ẹgbẹ́ aláwọ̀kọ́ a ní 1846
so tẹ́ a bá fẹ́ lo in tí ọ̀jọ̀gbọ́n ṣàlàyé fún wa tẹ́ bá dẹ̀ fẹ́ ṣe ó rí pé nearest 10 ni wọ́n ní ká gbé wá ìtẹ́kàn ṣe ni pé wá ẹbẹ̀ láti apá ọ̀tún yín báyìí ilé wa jẹ pa unit tens so ti yẹ báwọn ẹ rí pé ibi tó yẹ kó dúró sí nìyẹn nígbà yẹ pé nearest 10 ni ẹ dúró sórí 10 ṣùgbọ́n kẹ́ tó dúró yẹn ẹ rí pé nọ́mbà tó yẹ ká dúró lé lórí rẹ̀ lélẹ́yìí so ti yẹ mi báwọn ṣùgbọ́n kẹ́ tó dúró bẹ̀ máa wo nọ́mbà tó wà lẹ́yìn rẹ̀ ẹ rí pé nọ́mbà tó wà lẹ́yìn 4 yìí 6 ni ẹ̀dẹ̀ mọ́ gbàgbé àlàyé tí mo sọ fún wa mo ní tápá ní nọ́mbà kan láti 0 lórí 4 mo lá máa round up dé a máa round it down sí 0 ṣùgbọ́n tá bá ní nọ́mbà láàrin 5 sí 9 a máa round it tá bá ní nọ́mbà láàrin 0 sí 4 a máa round it down sí 0 tá bá ní nọ́mbà láàrin 5 sí 9 tá bá fẹ́ sọ so ilé ọmọdé kí ni ọmọdé wọn a máa round it up ajá sí pé 6 kí ni ó máa dì báyìí o ọmọdé 1 so ti ẹ máa ní 1 plus 4 yóò máa fún wa ní 185 gbogbo ohun tó bá wà lẹ́yìn 10 place value 10 yẹn a máa sọ òdodo ilé wa jẹ 0 ẹni pé 1850 nílé 846 ládé tẹ́lẹ̀ ẹni pé tá a ṣe agbọ́rin 10 lọ ṣe àpá ti dé 1840 ṣe àpé tí ó kù lẹ́yìn rẹ̀ ní 1850 so ẹ wá wò pé ṣé 40 ní láti láàrin 46 báyìí láàrin 40 sí 50 ṣùgbọ́n tó wà lẹ́gbẹ̀ẹ́ 40 yẹn tí ń ṣe 6 yẹn sọ ju 5 lọ àbí ojú 5 lọ àní tó bá ju 5 lọ ẹ mọ̀ sọ di ní tó kù lẹ́yìn rẹ̀ so ti bẹ̀tẹ̀ bá fẹ́ da ńlá mú ẹ ṣe mọ̀ ṣe nílé ẹ̀yà ẹlẹ́ẹ̀kejì nǹkan tí bá ní 1846 mo dẹ̀ fẹ́ gbé lọ sí nearest 100 ẹ tún bẹ̀rẹ̀ látẹ̀yìn wá ilé ọmọ jẹ́ unit tens 100 àbí ajá sí pé bíbá yìí ló yẹ ká ti ṣe kí ni o ló yẹ ká ti dúró ṣùgbọ́n ká tó dúró síbẹ̀ á wo nọ́mbà tó wà lẹ́yìn rẹ̀ bóyá máa round it up ni o àbá máa round it down ẹ pé nọ́mbà tó wà lẹ́yìn 8 òun ní ṣe 4 àbí ajá sí pé 4 ẹ mọ́ gbàgbé ibo láàrin ibo ló wà láàrin nọ́mbà tá a máa round it down wá sí 0 mo sọ fún àpá ẹgbẹ́ láàrin 0 sí 4 nọ́mbà wà a máa round it down sí 0 ṣùgbọ́n tó wáyé pé láàrin 5 sí 9 ló wà a máa round it up sí 1 ajá sí pé 4 yìí á sọ di 0 yóò máa jẹ́ 0 plus 8 so yóò máa jẹ́ 8 yóò máa jẹ́ 1 8 gbogbo nọ́mbà tó bá wà lẹ́yìn rẹ̀ á wá sọ ìdòdó yóò máa jẹ́ 0 0 ajá sí pé àfojúdá nọ́mbà yìí ní nearest 100 kí ni ó máa jẹ́ 1800 ọ̀yà ta ni ó ṣàlàyé tẹ́lẹ̀ ọmọ jẹ́ ní 1000 fún mi ká tó parí rẹ̀ 1846 Ayọ̀mídé tó gbìyànjú rẹ̀ kí ni ó máa jẹ́ 2000 sir. so 2000 ẹ ṣeun ẹgbẹ́ kò lè tàbá ṣe kí ni place value wa ilé ọmọ jẹ́ unit tens 100,000 ajá sí pé bíbá yìí láti ṣe kí ni láti dúró lórí 1 ṣùgbọ́n ká tó dúró àwọ̀ nọ́mbà tó wà lẹ́yìn 1 bóyá a máa round it up ní àbí down 8 ló wà lẹ́yìn 1 kí láà máa ṣe fún 8 a máa round it up síbò sí 1 yóò máa jẹ́ 1 plus 1 eléyìí tí wọ́n jẹ́ 2 so àwọn tó bá wà lẹ́yìn rẹ̀ á sọ àwọn òdo eléyìí ni láti máa ṣe àwọn nọ́mbà yẹn ìjẹ́ tí eléyìí bá yé wa ọ̀jọ̀gbọ́n tó fẹ́ ṣe kí ni ó tún fẹ́ ṣe kí ni ó fẹ́ wo bóyá àmọ́ in tí òun ṣàlàyé ẹ̀rí pé tẹ́ bá wo ìsàlẹ̀ fírémù yẹn ó wá fún wa ní kí ni ó fẹ́ ká lo ohun tí a pè ní precedence rule nínú ẹ̀kọ́ tó kọjá ẹ má gbàgbé kí ni precedence rule Ayọ̀mídé a ní òun ní kí ni o BODMAS ètò dẹ̀ sọ ni pé ká pé bracket ló kọ́kọ́ rí bẹ́ẹ̀ kọ́kọ́ ṣe ṣùgbọ́n tó o bá rí bracket ó wà bẹ́ẹ̀ láti apó òsì rẹ̀ owó pé báyà ó ṣe kí ni o ẹ̀rí o mo ní òyì kéṣe ọ̀fọ̀ o là ń pè ní order ìṣẹ̀ǹtẹ̀lé wọn náà ni pé tọ́ba yẹ pé division àbí multiplication ló kọ́kọ́ kàn láti apó òsì rẹ̀ kí ló mọ sọ́dí o òun ló kọ́kọ́ mọ ṣe so lẹ́yìn náà ó wá wo addition and subtraction ó wá fún wa nírú nǹkan báyìí ó ní ká estimate ẹ̀ ó ní bó ní ká pé àwọn á ní ká estimate eléyìí pé ká ṣe 18 minus 21 minus 18 divided by 11 sí nearest 10 ajá sí pé tá a bá kọ́ estimate eléyìí ó yá ẹ jẹ́ ká ṣe papọ̀ kí ni ó mọ jẹ́ kí ni tí ó mọ dì ẹ gbé tí ó mọ di 20 àbí multiply by 20 21 náà 20 ni ó mọ jẹ́ bóyá bó ṣe jẹ́ 20 nígbà ẹgbẹ́ ní nearest 10 ni àbí minus kí ni 19 ó mọ dì pẹ̀lú àlàyé 20 then divided by 10 àbí ọ̀yà tá bá lo precedent rule wa á gbẹ̀ látàpọ̀ sí wa ajá sí pé lè ó jẹ́ 400 minus 20 divided by 10
so tá bá tún bẹ̀rẹ̀ látàpọ̀ sí wa a tún ṣe division bí báyìí eléyìí ọmọ jẹ́ kí ni o 400 minus 20 divided by 10 tí ń ṣe 2 ajásí pé yóò mọ̀ fún wa ní 398 yóò mọ̀ fún wa ní 398 jẹ́ tí eléyìí bá yé wa so ó ti parí fírèmù yìí ṣùgbọ́n ní fírèmù yẹn tí a mọ̀ sí fírèmù 16 ó wá fẹ́ mọ̀ sí kí ni ó fẹ́ mọ̀ ṣàlàyé gbogbo àwọn tá a ti kọ́ sẹ́yìn lẹ́rí pé tó ń sọ láti kọ́ nípa integers kí ni integers o aláwọn nọ́mbà tó kó sí kínú positive number negative number àti òdo ó dẹ̀ tún ṣàlàyé pé integers ìṣẹ̀ǹtẹ̀lé ni o kódà lè gbé sí number line ó tún ṣàlàyé pé gbogbo nọ́mbà tá a bá ní ní apá ọ̀tún nọ́mbà kan ajásí pé wọ́n fi nọ́mbà ń lọ tí nọ́mbà bá wà ní apá òsì nọ́mbà kan ajásí pé wọ́n kéré sí nọ́mbà yẹn ó dẹ̀ tún ṣàlàyé ẹ̀rí pé mo sọ fún wa pé alọ́jọ̀gbọ́n lẹ́yìn tá a bá ti parí àwọn fírèmù kọ̀ọ̀kan kó tó bọ́ síbi ẹ̀kọ́ mìíràn yóò tún ṣe kí ni yóò tún ṣàlàyé gbogbo tó ti ṣàlàyé sẹ́yìn so that kí ó fi lè yé wa yékéyéké ó tún ṣàlàyé àwọn àmì ìṣirò mẹ́rin ta ní ilé tí mo ti ṣàlàyé síwájú àti àwọn òfin precedence rule jẹ́ tí ilé ìbáyé wa mo rọ̀ wá láti ṣe àwọn ìdánrawò ráńpẹ́ ilé tó wà lẹ́yìn rẹ̀ ká dẹ̀ wo àwọn àǹfààní òbí lè ṣe láti ṣírò àwọn àbáwọn báyìí ọ̀yà ẹja bọ́ sí fírèmù tó kàn ẹ̀rí pé tẹ́ bá wo fírèmù tó kàn ti ṣe fírèmù 19 ọ̀jọ̀gbọ́n tó fẹ́ mọ̀ ṣàlàyé tí a ń pè ní kíni o factors àti prime number sàlẹ̀ tí ó ṣàlàyé tí ó jẹ́ factors fún wa sọ bá ní factors number kan èmi mọ̀ ń tú sí gẹ́gẹ́ bí kíni o bí ọmọ number kan ẹ ti gẹ́ ẹ bá wọn lédè kúkúrú factors number kan ni number tó lè gé number kan láì ní gba ṣéǹjì tó ti yọ bá wọn ọ̀yà ẹ pé ká pé ń bá kọ 10 gẹ́gẹ́ bí àpẹẹrẹ báyìí ṣé 3 lè lọ nínú 10 láì ṣẹ́kúnlẹ̀ rárá ó ti yé bá ajá sí pé 3 ò ní mọ jẹ́ factor 10 bó ní 5 ńkọ́ ó lọ ẹ̀rí pé ó ṣe kí ni yóò lọ kò dẹ̀ ní ṣẹ́kùn tẹ́lẹ̀ ajá sí pé 5 factor so nọ́mbà tó jẹ́ pa bá fi lè gbé nọ́mbà kan tí ò ní ṣẹ́kùn kankan lẹ̀ factor nọ́mbà kan gbogbo afẹ́ ṣàlàyé pé nọ́mbà méjì kan tó jẹ́ pé tá a bá multiply wọn papọ̀ tó wá fún wa ní nọ́mbà kan nọ́mbà méjèèjì tá a multiply papọ̀ tó fún wa nọ́mbà kan òun ni factor àwọn ni factor numbers yẹn tó ti yẹra báyìí gbogbo nọ́mbà pátápátá lé ayé yìí pátá òun ló dẹ̀ ṣe kí ni ló ní àwọn factors báyìí gẹ́gẹ́ bí àpẹẹrẹ rí pé nọ́mbà tó lè ṣe kí ni tó lè lọ́nu 10 yìí àwọn ní kí ni o aláwọn ni 1 2 5 àti 10 gangan fún alára rẹ̀ òkú ti wa ẹ̀rí pé tá a bá padà kó wọn jọ nínú òfin tó fi hàn sọ ní pé kí ni a lè ní nọ́mbà méjì kan tó jẹ́ pé tá a bá so wọ́n papọ̀ tá a wá multiply wọn papọ̀ yóò mọ̀ fún wa ní kí ni o yóò mọ̀ fún wa ní nọ́mbà tá à ń ṣiṣẹ́ lórí gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹ̀rí pé mo lè ṣe kí ni mo sọ pé 1 àti 10 báyìí mo fún wọn papọ̀ 1 times 10 yóò mọ̀ fún mi ní 10 àbí 2 times 5 bákan náà yóò mọ̀ fún mi ní 10 gẹ́gẹ́ bí àwọn bẹ́ẹ̀ náà ti bá níbi 20 ẹ̀rí pé factors 20 ni 1 2 4 5 10 àti 20 ẹ̀rí pé mo lè ṣe kí ni mo lè ṣàwọn náà ló ń bèjì tó fi ń sọ náà ni pé tó bá ní nọ́mbà kan o lè fa àwọn nọ́mbà ń bèjì yọ tó jẹ́ pé tó bá ti multiply àwọn nọ́mbà méjèèjì yóò mọ̀ fún ọ ní nọ́mbà gẹ́gẹ́ bí àpẹẹrẹ ilé ọmọ jẹ́ kí ni 120 210 4 5 so ibo kí ni àǹfààní àwọn nọ́mbà yìí a mọ̀ lò wọ́n púpọ̀ tàbá débi tí a ń pè ní kí ni quadratic equation àǹfààní àwọn nọ́mbà yìí níbi quadratic equation ni pé ẹ pé kágbé mo fẹ́ ṣe kí ni mo fẹ́ ṣe irú àwọn nọ́mbà báyìí kágbé mo ní s square plus 4s plus 4 bí àpẹẹrẹ tó ti wá báyìí ẹ rí pọ́nà tó yá tá lè ṣe expression yìí tá lè factorize expression yìí òun náà ní kí ni òun náà ní máa lo tí a mọ̀ sí factorization method ẹgbẹ́ òun náà nípa sọ pé a kọ coefficient s square bí báyìí tí ń ṣe 1 a kọ coefficient s tí ń ṣe 4 a kọ coefficient eléyìí tó jẹ́ constant tí ń ṣe c àbí mo láwa multiply méjèèjì papọ̀ yóò fún wa ní ac 4 ẹ wá nọ́mbà kan àbí nọ́mbà nínú factor 4 yẹ́ rí pé 4 ni nínú factor 4 yẹn àwọn nọ́mbà ìbejì ẹ pé mo sọ pé nọ́mbà ọmọ ní ìbejì àwọn nọ́mbà oníbejì tó yẹ pé tá a bá multiply wọn papọ̀ yóò mọ̀ fún wa nọ́mbà yẹn ẹ wá wàrú nọ́mbà tó yẹ pé tá a bá multiply pẹ̀lú ara rẹ̀ yóò mọ̀ fún wa 4 tàbá dẹ̀ ṣe adìẹ bákan náà yóò mọ̀ fún wa ní kíni yóò mọ̀ fún wa ní 4 bákan náà mo ti wé jí wa báwọn bí wọ́n sọ fún wa pé kíni o kíni nọ́mbà ká pé nọ́mbà ìgbà tá a multiply sí wa papọ̀ a get 20 gẹ́gẹ́ bí àpẹẹrẹ
20 kí ni nọ́mbà tó yẹ pé tá a bá multiply papọ̀ tí ó mọ̀ fún wa ní 20 tó jẹ́ pé tá a bá dẹ̀ ṣírò papọ̀ náà yóò mọ̀ fún wa ní 12 ẹ rí pé láì láàjà tá a rí inú 10 àti 2 òbú tí wa bẹ́ẹ̀ kò túmọ̀ sí pé positive lásán láwọn nọ́mbà yìí o so ti yé wa ó lè wá nípò kíni o nípò plus or minus so ti yé wa -1 náà factor so ti yé wa ó lè jẹ́ factor -20 ṣe é pé 20 náà lè gba negative òbú tí wa nítorí ṣàlàyé nípa factor nìyẹn nítorí ṣàlàyé nípa factors nìyẹn nọ́mbà tó lè ṣe kíni nọ́mbà tó lè lọ nínú nọ́mbà kan wọ́n dẹ̀ ti sọ fún wa tó bá jẹ́ pé ẹ fi nọ́mbà kan gé nọ́mbà kan tí ò wá ṣẹ́kù kankan lẹ̀ ajá sí pé nọ́mbà yẹn factor ni ó ní tó bá jẹ́ pé kí ni factors ti yé wa kí ni àwọn à ń pè ní prime numbers bẹ́ẹ̀ tani ó sọ ìtumọ̀ prime numbers fún mi Ayọ̀mídé prime numbers. Àwọn nọ́mbà tí ò tó ní only 2 factors. So àwọn nọ́mbà tó ní factor méjì ó ṣeun so ẹnì pa sọ pé nọ́mbà tá à ń pè ní factors òun nọ́mbà tó lè lọ́nu nọ́mbà kan láì gba change tàbá ní prime numbers tó ti yaba àwọn nọ́mbà kan ni wọ́n tó jẹ́ pé factor méjì ni wọ́n mọ́ ní tó ti yaba ẹni pé òfin nìyẹn pé ká tó lè pè nǹkan kan ní prime numbers ó ti ẹ pé ká tó lè pè èèyàn ní Africans kí la sọ ó gbọ́dọ̀ ṣe kíni ẹ pé nínú àwọn àpẹẹrẹ tá a fi mọ́ ń pè ẹ̀ láfíríkà ò ní kíni ní pé àwọn yóò ṣe kíni àwọn yóò dúdú owó tí wọ́n ń sìn òkèké máa sọ pé òyìnbó ni mí o kódà ìyá mi bàbá mi ìlú èbó wọn bí wọn ṣiṣẹ́ possible ní tòótọ́ kódà pẹ̀lú àwọn ìtọ́ ń lọ lágbàáyé nísìn mo lè ṣe kíni o mo lè gba káàdì ìlú èbó tó ti wá wọn ṣùgbọ́n ẹni yóò bá ti rí mi ẹ rí pé Ọlọ́run tó ṣẹ̀dá wa ó ti fi nǹkan kan sára wa tó yẹ bá fi mọ̀ pé kíni o ẹni yìí Áfíríkà ọmọ adúláwọ̀ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tá bá ní prime numbers kí nǹkan kan tó lè jẹ́ prime numbers ó gbọ́dọ̀ jẹ́ kíni ó gbọ́dọ̀ ní factor méjì kan kí wá láwọn factor méjì pé kí ni àwọn nọ́mbà tó lè lọ nọ́mbà òun ni pé factor ẹ mọ́ gbàgbé factor ní nọ́mbà tó lè lọ nọ́mbà kan láì gba change ajá sí pé nọ́mbà tó lè lọ́nu nọ́mbà tí a ń pè ní prime numbers yìí méjì ni wọ́n àwọn nọ́mbà wọn fún ara wọn àti 1 ẹ̀tìgẹ́ bá wọn so la ń pè ní 1 and itself tó jẹ́ pé a bá pè nǹkan ní prime number a pè pé nǹkan kan jẹ́ prime number ó bá jẹ́ pé factor méjì ló ní ẹ má gbàgbé kí la gbé factor nọ́mbà tó lè lọ́nu nọ́mbà kan láì gba change tó bá jẹ́ pé méjì òun táwa ka méjì yẹn tó jẹ́ pé 1 ni àti nọ́mbà ń fúnra lára rẹ̀ òun là ń pè ní kíni prime numbers ọ̀yà ẹ jẹ́ n bí wà ṣé 1 ṣé prime numbers ni àbí ta ni ó fún mi lápẹẹrẹ prime numbers ta ni Ayọ̀mídé kí ni àpẹẹrẹ prime numbers ta ni 2 ọ̀dà kò sí ohun ẹ rí i pé 2 prime numbers ni o kí ló tó fi jẹ́ prime numbers torí pé kí ni factor mélòó 2 ni o factor méjì 1 àti 2 fúnra lára rẹ̀ ọ̀bọ̀ tí ọ̀yà ẹ rí i pé nínú ẹ̀rọ táwọn ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe ni pé àwọn ẹlòmíì máa ń gbé odd àti prime number wọ́n máa ń gbé yàtọ̀ síra wọn wọ́n máa ń fi ṣàṣìlẹ̀ àárín ara wọn ṣé 1 ṣe prime number ní 1 ṣé prime number ní 1 kí ló dé Factor. ẹ rí i pé factor kan ní 1 ni ẹ rí i pọ̀pọ̀lọpọ̀ nínú àṣìṣe tí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ mọ́ ń ṣe òun náà ni pé kí ni wọ́n ní 1 prime number so ẹ̀ẹ́gẹ́ tún ṣàlàyé nǹkan kan láàrin yìí especially yóò wúlò fún Ayọ̀mídé àbá àtàwọn tó bá ṣe kí ni àbáwọn tí wọ́n bá ń gbáradì fún báyà WAEC àbí NECO tó ti yẹ báwọn so òun náà ni pé kí ni à ń pè nǹkan kan ní distractor nínú kí ni nínú àwọn multiple choice ló mọ́ ń wà tó ti yẹ báwọn distractor ni pé ká sọ pé gẹ́gẹ́ bí ìjẹ la mọ̀ sí kí ni bait ẹ rí pé téèyàn bá fẹ́ mú ẹja nínú agric so nínú téèyàn ó fi mú ẹja náà ni pé kéèyàn fi kí ni o kéèyàn fi ìwọ̀ ìjẹ síbi ìwọ̀ tí ó gbé ẹja lódò ẹ pé a fẹ́ pa ẹja ní ẹjọ́ òsì mọ̀ ṣùgbọ́n tá a bá ti fi bí oúnjẹ kan tẹ́ja láìkì síbi ìwọ̀ yóò ṣe kí ni yóò pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú àwọn iṣẹ́ wa distractor wa ń bẹ wọ́n lè sọ fún wa nísìnyí pé okay now the following are what are prime number except so wọ́n ti mọ̀ pé tọ́pọ̀lọpọ̀ máa ń confuse sí yẹn wọ́n á gbé síwájú pátápátá ẹ̀tìgẹ́rẹ̀ tàbí wáyà tí ọ̀pọ̀lọpọ̀ kọ́kọ́ ronú sí wọ́n á gbé síwájú pátá bí kí ni wọ́n lè ní 1 2 ẹ̀rí pé ọmọ tí ó bá farabalẹ̀ yọ́ lọ sí kí ni yọ́ lọ bẹ̀ mọ̀ so ìyẹn kúrò wá careful
yẹn o gbọ́dọ̀ fẹ́ mọ́ distractor tí ẹ bá fẹ́ ṣe exam wá farabalẹ̀ wá ṣe iṣẹ́ rẹ̀ dáadáa mo ti wá ṣe iṣẹ́ rẹ̀ dáadáa bí kò béèrè pé kí ni derivative of sine ó ti yá bá náà tàbí kò béèrè derivative of cos kí ni derivative of cos Ayọ̀mídé Sine. ó ti rí i pé wọn náà ti bẹ́ mọ́ distractor derivative of cos is minus sine so ṣùgbọ́n ká pè mí mo ṣe ti question mo ti mọ̀ pé àwọn ọmọ mi wọ́n lè ṣàṣìṣe òun wá gbé sí option aláwọ̀kọ́ pé sine ó rí pẹ́ lómi ò ní ro jinlẹ̀ mọ́ yóò kàn lọ mú directly ní so ìyẹn kò lọ sí kí ni kò lọ mọ́ sọ́ra fún distractor nínú àwọn distractor náà ní pé ọ̀pọ̀lọpọ̀ mọ́ ń gbà pé bóyá bíi one prime number one is a prime number ẹ mọ́ gbàgbé a ní kí lòfin kí la fi mọ̀ pé aláwọ̀ dúdú léèyàn pé oní pé tí àwọ̀ ara rẹ̀ bá dúdú àbí tó ti wá báwọn so ká tó pè nǹkan ní prime numbers ó gbúdọ̀ ṣe kí ni ó gbúdọ̀ ní factor méjì one àti nọ́mbà alára rẹ̀ ok tẹ́nìkan bá sọ pé one prime numbers ni ẹ wá gbé lọ́wọ́ rẹ̀ pé ọ̀yá dákọ̀ ẹyẹ factor tí one ni ẹ rí pé yóò dá gẹ́bẹ̀ torí one factor nìkan fún alára rẹ̀ ló ní agẹ́sí pé one ẹ̀ ṣe kí ni one is a prime numbers so 3 prime numbers ni kí ló dé o torí factor méjì ló ní 1 àti kíni o àti 3 fún alára rẹ̀ 4 ní mo jẹ́ prime numbers torí factor mélòó ni 4 ní mẹ́ta so ti yẹ bá 1 2 4 ẹ̀dẹ̀ mọ́ gbàgbé òfin tó bá ti lè jẹ́ pé nọ́mbà bá ní factor méjì yóò mọ jẹ́ prime numbers àfi bẹ́ẹ̀ kò ní mọ jẹ́ prime numbers owó ti yé wa báyìí so òun náà nìyẹn so nínú àwọn prime numbers tó kọ́mọ́ jù tá a mọ́ ń lò tí mo dẹ̀ fẹ́ ká ẹ̀dì mọ́wọ́ wọ́n mọ̀ lò ẹ̀rí pé ẹni tó bá ti wo fídíò lórí indices ẹ̀rí pé òun là máa ń lò wọ́n lè nìkan gbé number express number as the product of their prime numbers nínú àwọn tẹ́ gbọ́dọ̀ mọ̀ tó jẹ́ pé ó ṣe pàtàkì tẹ́wọ́ yẹn mọ́ lò dáadáa náà ní kí ni àwọn ṣáájú yẹn gẹ́gẹ́ bí 2 ẹ̀dá kan ẹ̀ mọ̀ wọn gẹ́gẹ́ bí 3 ó nídìí láti mọ̀ ṣe ronú pé ṣé nọ́mbà yìí lè lọ kọ́kọ́ mọ̀ ó mọ̀ mo ṣe 2 lè lọ ẹ̀rí pé a ní àwọn kí ni àwọn òfin tí nọ́mbà fi lè lọ afẹ́ débẹ̀ tí a mọ̀ sí divisibility rules so tó bá jẹ́ pé nọ́mbà kan tó bá wo fínífíní tó bá jẹ́ pé 0 ló parí rẹ̀ tàbí nọ́mbà yẹn jẹ́ even ajá sí pé 2 lè lọ ńbẹ̀ so 3 nǹkan tó bá yẹ pé ó bá ro díjìtì nọ́mbà papọ̀ tó wá lọ fún ní nọ́mbà tí 3 lè lọ ńbẹ̀ 3 lè lọ ńbẹ̀ náà ibi ìbàyí kọ́ ni mo lọ mọ́ kàn fẹ́ ṣàlàyé àwọn nọ́mbà tó gbọ́dọ̀ mọ̀ ibi àtúndé ní 5 prime number 7 nǹkan prime number 9 nǹkan ṣé prime number ní 9. Rárá sir. Torí 9 ní ju factor méjì lọ ọ̀yà 11 nǹkan so sẹ́rẹ́ àwọn nọ́mbà yìí 13 àwọn tí mo kọ yóò ṣe pàtàkì àmọ́ lò wọ́n gẹ́gẹ́ bí tí wọ́n bá sọ fún wa pé kò ṣe kí ni o ká wá iye nọ́mbà tó lè ṣe kí ni tàbí kó express number afẹ́ dé tí a ń pè ní kí ni prime factorization ṣùgbọ́n kí n tó lọ prime factorization nínú àwọn nǹkan méjì tí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń ṣe tí wọ́n máa ń gbé síra wọn òun náà là ń pè ní prime factors Ayọ̀mídé sọ lè sọ yàtọ̀ tó wà láàrin prime factors àti prime number fún mi ṣé yàtọ̀ wà láàrin wọn ọ̀yà àní ó ṣàlàyé sí yàtọ̀ wà láàrin prime factor àti prime numbers. Prime number ò ní gbogbo number tó ní only 2 factors. Okay. 2 factors. Then prime factor ò ní factor àwọn number tó ṣe pé àwọn fúnra ara wọn factor méjì náà ní. Kò yé fún mi lápẹẹrẹ mo gba aláwọ̀kọ́ bẹ̀tẹ́lẹ̀ kejì wọn ò tíye tó fún mi lápẹẹrẹ sọ pé tí nǹkan bá yé bóyá tó bá ṣàpẹẹrẹ bóyá yóò tún mú ayé yékéyéké. Okay. 10. 2 is a factor of 10. 5 is also a factor of 10. And 2 and 5 are prime factors. Factors of 10. But carry also a factor of 10. Yeah, so òun nìyẹn. Ẹ mọ́ gbàgbé àti wọ́n prime numbers pé nọ́mbà tó bá jẹ́ kó bá ṣe kí ni ọba ní factor méjì. Nọ́mbà ń fúnra lára rẹ̀ àti 1. Bẹ̀tà bá ní prime factor ní factor nọ́mbà kan tó jẹ́ pé prime ni. Ajá sí pé mo lè sọ pé ok gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí Ayọ̀mídé wá tí bá ní 10 sìn ẹ rí pé factor 10 ní kí ni 1 2 5 àti 10 fúnra lára rẹ̀ ṣùgbọ́n ní factor mẹ́rẹ̀ẹ̀rin yìí méjì ń bẹ prime ni tí ń ṣe kí ni o 2 gẹ́gẹ́ bí ó ṣe ṣàlàyé àti 5 tẹ̀rí 2 àti 5 rí àwọn ọmọ jẹ́ kí ni prime factors of 10 gbogbo tí wá ajá sí pé mo lè sọ pé kí ni o gbogbo prime factors prime number ni àbí ṣùgbọ́n gbogbo
gbogbo prime factors prime number ni wọ́n kì í ṣe gbogbo prime numbers ní prime factor number kan ṣẹgbàláyé òye ó rí pé 2 àti 5 ń sìn a ní prime factors of 10 ní àbí kí tún ni prime factor ní tòótọ́ yóò tún mọ jẹ́ kí ni prime numbers wọ́n kì í ṣe gbogbo prime numbers òun yóò mọ jẹ́ prime factor number gan gẹ́gẹ́ bí àpẹẹrẹ 7 ń sìn prime numbers ni ṣùgbọ́n 7 is a prime factor 10 gbogbo tí a bá wọn ajá sí pé tá a bá fẹ́ ṣàfiwé rẹ̀ pẹ̀lú subset èwo ni subset inú wọn èwo ni ó mọ jẹ́ subset kejì èwo ni ó mọ jẹ́ superset ajá sí pé mo lè sọ pé kí ni prime number prime factor is what is a subset of prime numbers torí gbogbo prime factor ni ó mọ jẹ́ prime numbers ṣùgbọ́n kì í ṣe gbogbo prime number ni ó mọ jẹ́ prime factor number kan mọ bó ti yé wa yàtọ̀ tó wà láàrin prime factor lọ́pọ̀lọpọ̀ ọmọ tí wọ́n bá ní kẹ́lómi ó define prime factor ní tí wọ́n sọ náà ni pé kí ni prime factors are numbers having 2 factors prime numbers ní ẹni define tí wọ́n bá kí ni prime factor prime factors are factors of a number that are prime mo bó ti yé wa báyìí bóyá báwọn ń pè kankan ní prime factorization tó ti yé báyìí kódà ní tó jọ tó farajọ ẹgbẹ́ nínú fírémù yẹn ní tó farajọ nínú àwọn tá a ti ń ṣe òun náà ni pé tí wọ́n bá ní kí ni o pé express number as the product of their prime factors tó ti yé ní tí ọ̀jọ̀gbọ́n fẹ́ máa ṣàlàyé nínú kí ni o nínú fírémù yìí náà ni pé kí ni gbogbo whole number pátápátá ẹ̀wọ̀n gbàgbé nínú bẹ̀rẹ̀ kí ni wọ́n pé whole number ṣàgbé a ní awuyewuye mọ́ wà láàrin pé kí ni whole number àti natural number ṣùgbọ́n pẹ̀lú ìwé tá ń tẹ̀lé ẹ rí pé kí lòun pé whole number òun sọ pé kò sí 0 nínú whole number tòun àti bó ló ti bẹ̀rẹ̀ nínú wà ó ní gbogbo whole number alẹ́ ayé pátápátá la lè kọ pẹ̀lú kí ni o pẹ̀lú product prime factors wọn mo bó ti wá báwọn so la lè kọ pẹ̀lú product prime factors wọn so gẹ́gẹ́ bí àpẹẹrẹ nísìn kápẹ́ bá ní 100 so ti wá báwọn kápẹ́ bá ní 100 gẹ́gẹ́ bí àpẹẹrẹ mo lè mú àwọn tó jẹ́ pé prime factors 100 yìí lásán tó yẹ pé tí n bá dẹ̀ multiply wọn òbúkátà kọ́ ẹgbẹ́ ìkan ní ó wà kódà nọ́mbà mi lè wá lẹ́ẹ̀mejì so tó yẹ pé yóò mọ̀ fún mi 100 ìhun padà gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí n bá ní 2 times 2 times 5 times 5 ẹ pé tẹ́ bá wo gbogbo eléyìí papọ̀ prime numbers làwọn méjèèjì o prime factors 100 làwọn méjèèjì ẹ̀tọ́ bá multiply gbogbo wọn papọ̀ yóò mọ̀ jẹ́ kí ni yóò mọ̀ fún mi ní 100 padà so ti yé báwọn kò lè jù báyìí lọ akáláṣe pẹ̀lú kí ni pẹ̀lú òfin commutative 5 lè jẹ́ wájú ó lè jẹ́ kí ni ó lè jẹ́ 2 times 5 times 5 times 2 because àwọn àǹfààní prime factors yìí ó pọ̀ gan nínú àwọn àǹfààní ni pé tó bá fẹ́ gbé nọ́mbà lọ sí index form ẹ̀rí pé tó bá ti wo àwọn ẹ̀kọ́ tá a ti ṣe ní orí indices ẹ̀rí pé tó bá fẹ́ gbé nọ́mbà lọ sí index form bí a nísìn ẹnìkan béèrè ìbéèrè kan ó dàbí àǹtí nìkan tó wọlé lẹ́ẹ̀kan ó ti jáde padà ó náà ni pé tá a bá ní 2 raised by is equal to 64 ẹ pé indicial equation lè nínú téèyàn fi lè gbà ṣe indicial equation ni pé lọ́ọ́ wo nọ́mbà tó bá jẹ́ kí ni tó bá jẹ́ pé tó lè express ẹ̀ ní prime factor nọ́mbà kan ní index form ẹ gbé lé a lè sọ pé yóò máa jẹ́ 2 raised by is equal to 2 raised by 6 ká tó equate to base nínú àwọn àǹfààní prime nínú àwọn àǹfààní prime numbers nìyẹn nínú àwọn àǹfààní ẹ̀ ni pé o tún lè lò láti find the square root àṣàlàyé bó ṣe lè fi find the square root ẹni tó fẹ́ ṣàlàyé pẹ̀lú prime factorization ni pé tó bá jẹ́ gbogbo prime factor tó wà ní nọ́mbà kan jọ o lè multiply gbogbo àwọn prime factor tó wà lórí nọ́mbà ọ̀hún jọ tó yẹ pé tó bá multiply rẹ̀ yóò mọ̀ fún nọ́mbà ọ̀hún gangan fúnra lára rẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹ̀rí pé 100 ni bó mo ṣe gẹ́tì 2 times 2 times 5 times 5 100 ẹ má gbàgbé lẹ́ẹ̀kan mo ní agbọ́dọ̀ di àwọn nọ́mbà kan mọ́wọ́ eléyìí tó yẹ pé a máa lò dáadáa àwọn ní kíni ọ̀ láwọn ní 2 3 5 7 11 ọ àkọ́kọ́ mú 2 o gbèsè 2 lè lọ 100 so ti yaba ẹ pé 2 lè lọ 100 bó la ṣe mọ̀ pé ó lè lọ ẹ má gbàgbé òfin pé kí nọ́mbà kan kí tó lè lọ nọ́mbà kan ajá sí pé nọ́mbà wọn ó gbọ́dọ̀ parí pẹ̀lú 0 tàbí pé n tó parí rẹ̀ kó jẹ́ even number bó mo ṣe mọ̀ pé 2 lè lọ 496 kò nídìí kódà alarm kan owó tó parí rẹ̀ tó bá yẹ pé n tó parí rẹ̀ jẹ́ even tàbí 0 ni ajá sí pé 2 lè lọ ń bẹ̀ so n tó jẹ́ mọ̀ pé 2 lè lọ nọ́mbà ìlélẹ̀ bó máa ṣe máa mọ̀ pé 3 lè lọ nọ́mbà kan tó bá yẹ pé tó bá ro gbogbo àwọn díjìtì yẹn papọ̀ bí àpẹẹrẹ nísìn tí n bá ní 96 èyí tí ìlú máa mọ̀ pé 3 lè lọ́nu nọ́mbà yìí pé tí n bá ro díjìtì papọ̀ 9 plus 6 tó fún mi 15 tó wá fún mi ní nọ́mbà tí 3 lè lọ ó rí pé 3 lè lọ́nu 15 ajá sí pé kí ni o ajá sí pé nọ́mbà òun lè lọ́nu 15 òbú ti wá o bùkátà láti mọ tẹ̀rọ ìṣirò lọ ọyà 17 nǹkan 3 lè lọ́nu 17 torí pé kí ni o
tí n bá ro 1 àti 7 papọ̀ yóò fún mi ní 8 3 ò sì lè lọ́nu 8 òbó tí ọba so ajá sí pé 2 lè lọ 100 lórí ọmọ jẹ́ 50 2 tún lè lọ torí 0 ló parí yóò jẹ́ 25 ṣé 2 tún lè lọ́nu nọ́mbà yìí pẹ̀lú òfin tí mo fún wa kí nọ́mbà kan tó lè lọ́nu 2 ó gbọ́dọ̀ ṣe kí ni o nọ́mbà parí ń gbọ́dọ̀ jẹ́ 0 tàbí kó jẹ́ pé kí ni o àbó jẹ́ even number ìparí yìí 5 ni ajá sí pé 2 ò lè lọ wá tún wá wo nọ́mbà tó tún tẹ̀lé 2 nínú prime number eléyìí ti ṣe 3 wàá wò pé ṣé 3 tún lè lọ́nu 25 ó pé 3 ò lè lọ́nu 25 torí kí ni o wàá gbàgbé nínú òfin nínú tá a fi lè mọ̀ pé nọ́mbà kan 3 lè lọ́nu náírà gangan tó bá ro díjìtì wọn papọ̀ tó wá fún ọ ní nọ́mbà tí 3 lè lọ bí ajá sí pé 3 lè lọ 2 plus 5 7 ni ó fún mi ó rí pé 3 ò lè lọ́nu 7 ajá sí pé 3 ò lè lọ́nu 25 ó wá wo ohun tó tẹ̀lé ó rí pé 5 lè lọ́nu 25 5 in 25 5 in 5 ó rí pé tó bá kọ́ jọ báyìí gbogbo àwọn tó jẹ́ ó rí pé prime numbers ni tó bá multiply gbogbo àwọn prime number wọn papọ̀ yóò mọ̀ fún mi ní kíni o yóò mọ̀ fún mi ní 100 padà eléyìí ni à ń pè ní kíni prime factorization so prime factorization ẹ mọ́ gbàgbé kágbé mo á fẹ́ fi nọ́mbà yìí mo fẹ́ fi find the nínú pé mo ní nínú àwọn àǹfààní prime number ní pé a lè fi find the square root tó bá fẹ́ fi find the square root ní sí gbọ́ pé perfect square ni wọ́n pè kankan ajá sí pé ó mọ̀ kó àwọn nọ́mbà tó jọra wọn ó mọ̀ kó wọn papọ̀ 2 àti 2 5 àti 5 yìí ó máa mú kan yọ ńbẹ nígbà pé tí wọ́n bá ní pé nǹkan square sọ pé square ni pé nọ́mbà kan multiply ara rẹ̀ ajá sí pé jẹ́ nǹkan yọ kan níbí by 2 kí n sì yọ kan níbí by jẹ́ 5 ó rí pé tí bá multiply papọ̀ ó mọ̀ fún mi kí n 10 so tí mi bá wọn. So nínú àwọn àǹfààní rẹ̀ ni pé ó rí pé tó bá wọnú àwọn multiple choice wá gbà mí wọ́n lè ní what number are you going to multiply by a number to give you a perfect square so tí mi bá wọn. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí n bá ní what can you multiply by 396 to give you a perfect square. Láti ṣe nínú àwọn àǹfààní tó lè nínú àwọn àǹfààní prime numbers náà ni tó ṣe tó bá fẹ́ mọ nọ́mbà tá a máa multiply pẹ̀lú 396 tó fún perfect square ní nọ́mbà tó lè wá square root òun náà ni kó ṣe kí ni ó wá prime factorization wọn kí ni prime factorization wọn ni pé kó fi prime number gbé pátápátá ní tó bá fún ọ tó bá wọn sílẹ̀ papọ̀ yóò fún ọ nọ́mbà eléyìí ó pé 2 tún lè lọ eléyìí wọn jẹ́ 1 àbí 8 òbó tí wa 2 tún lè lọ eléyìí ó jẹ́ 94 2 tún lè lọ torí 4 ló parí ẹ̀ eléyìí wọn fún mi ní kíni o 47 àbí 47 man àbí. Sada first talakoko ẹ sà. 2 in 3. Okay. A jẹ́ 1 da 1 a jẹ́ 9 Yeah, o ṣeun. Eléyìí ńkọ́ 2 in 19 kí ló fún mi? 9. 9 náà ni yóò kù 1 àbí? Yóò jẹ́ 99 àbí? Ajá sí pé 2 ò lè lọ mọ́. So 3 in 99 33 3 tún lè lọ 11 3 ò lè lọ mọ́. So number prime numbers tó tún lè lọ nú ilé òun ní 11 in 11 1 ó di pé yóò máa jẹ 396 is equal to 2 times 2 times 3 times 3 times 11. Má gbàgbé mo nínú àwọn àǹfààní rẹ̀ pé a lè ajá sí pé nọ́mbà yìí ṣe perfect square kó láti mọ̀ pé ó jẹ́ perfect square ó tó sọ pé nọ́mbà kan jẹ́ perfect square ajá sí pé tó bá wá prime factorization wọn o lè mọ so nọ́mbà méjì tó jọra nọ́mbà kan náà tó jọra wọn papọ̀ o lè mọ sọ wọn papọ̀ ní méjì tí ó sì ní ṣẹ́kù kankan lẹ̀ 2 àti 3 àti 3 mo lè sọ wọn papọ̀ ó rí pé 11 sí kàndé 11 bí báyìí ajá sí pé tí ò tí ì sọ nọ́mbà yìí di prime number ni pé 11 tó yẹ kó jẹ́ àbúrò kíni o tó yẹ kó jẹ́ kejì 11 yìí kò sí mbẹ̀ ajá sí pé nọ́mbà tí màá multiply pẹ̀lú 396 yìí tó fún ọ ní perfect square yìí 11 ni mo kú tí wàá báyìí so ajá sí pé ansa ilé yọmọ jẹ́ 11 nínú àwọn àǹfààní rẹ̀ lélẹ́yìn so tí wọ́n á ṣàlàyé nínú frame tó kàn òun náà ni pé kí n tábà ní fundamental theorem of arithmetic kí ni fundamental theorem of arithmetic àwọn kí ni àwọn òfin ìpìlẹ̀ òun náà ni pé kí ni tá a bá sọ pé prime factorization number kan mo bó ti wá báwọn so prime factorization number kan ó wà unique so ti yẹn báwọn tó máa ń prime factorization ìtumọ̀ pé wà unique ni pé òun ní àtòun ní fúnra lára rẹ̀ pé kí la pé prime factorization 100 lẹ́ẹ̀kan a ní 2 times 2 times 5 times 5 kò lè ní jù báyìí lọ so ti yẹn báwọn kò lè mẹ́rẹ̀ẹ̀rin yìí lásán náà ni owó tí yọ báyìí so kódà
ọba tún kọ 2 times 5 times 5 times 2 ó rí pé kankan náà ló tún kọ òun náà nìyẹn ọ̀jọ̀gbọ́n yìí wọ́n sọ pé ìdí tó fi jẹ́ pé nínú ó rí pé ìdí pọ̀ tó lè ṣàlàyé pé wọ́n ṣe prime number ìdí aláwọ̀kọ́ la ṣàlàyé aláwọ̀kọ́ yẹn torí pé kò ní factor méjì nínú ìdí mìíràn tó fi mọ̀ sọ pé wọ́n ṣe prime numbers òun náà ní pé kí ni ó lè má tọ́ ẹgbẹ́ fi sínú kí ni o nínú prime factorization ó lè mọ́ wá unique gẹ́gẹ́ bí àpẹẹrẹ nísìn sọ pé 100 yìí sìn mo lè sọ pé 1 times 2 times 5 times 5 times 2 yóò fún mi 100 náà ni kódà mo tún lè sọ pé 1 times 1 times 1 times 1 times 2 times 5 times 5 times 2 adẹ̀ ti sọ fún wa pé prime factorization number kò gbọdọ̀ wà unique ó rí pé mẹ́rin ni kò gbọdọ̀ ju mẹ́rin lọ ṣùgbọ́n wọ́n àyí ó lè sọ di mẹ́rin kódà ó lè ní márùn ó lè ní mẹ́wàá ó lè sọ di 20 lórí o lè sọ pé 1 times 1 times 1 times 1 times 1 tó tó bá ti multiply number pẹ̀lú 1 1 1 1 bí wọ́n fún ẹni kíni bí wọ́n fún number padà ajá sí pé nínú àwọn òbí mìíràn tó bá ní ọ̀sàlà yìí òun náà ni pé kíni torí pé prime factorization unique ni wọ́n fi kán ni tí ò sí irú mìíràn tó ti yà bá wọn á lè béèrè ó lè mọ́ jẹ́ nínú wa àbíbò mi pé kí ni àwọn prime factorization 10 gẹ́gẹ́ bí àpẹẹrẹ so prime factorization 10 gẹ́gẹ́ bí àpẹẹrẹ òun náà ni kíni 2 àti 5 gẹ́gẹ́ bí alára so then kí n tó gbàgbé tí wọ́n bá ní kó express number ní kíni ní index form ó rí pé o tún lè lo prime numbers yìí náà ó rí pé eléyìí ń sìn ta ní 2 times 2 times 5 times 2 mo lè sọ pé 2 mélòó ló ní 2 méjì yóò máa jẹ́ 2 square times 5 mélòó la ní o 5 square ó rí pa ti express yẹ ní prime factor in its index form torí wọ́n lè sọ fún wa pé express the number in prime factor in its index form so ìjẹ́ tẹ́lẹ̀ ìbáyé wa ní ìṣẹ́jú márùn tó kù ẹ jẹ́ ká parí frame 23 so torí ibẹ̀ ni program eléyìí ló kàn sí tó ti wà kí ló fẹ́ ṣàlàyé nínú frame tó kàn náà ni à ń pè ní kíni HCF gbogbo aláti mọ̀ tún wá HCF tí à ń pè ní kíni highest common factor bá máa mọ̀ tún mọ̀ nǹkan kan láti ara nǹkan yẹn okay tí bá ní kíni o bathroom tàbí restroom bathroom ní pé kíni túmọ̀ bath ìwẹ̀ room kíni yàrá ẹ̀yin máa tọ́ àgbà gòkè yàrá ìwẹ̀ okay ìwẹ̀ yàrá ó rí pé ẹni tó bá gbọ́ Yorùbá ìwẹ̀ gbá bóyá ilé ìwẹ̀ ni wọ́n ń wí ògùn tí wọ́n bá so tó bá ní HCF highest common factor ìtumọ̀ rẹ̀ náà ni pé common factor tó bá ní nọ́mbà méjì kan sọ pé nọ́mbà méjì ajá sí pé wọ́n lè ní common factor nínú àwọn méjèèjì yẹn báyọ̀ wá níjọ ọ̀kan lọ èwo ló pọ̀ jù ń bẹ̀ ìtumọ̀ highest common factor yẹn ògùn tí wọ́n bá wọn bá gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí bá ní find the HCF of 20 and 36. So find the HCF of 20 and 36. Madarela okanko. Kini factor 20? Oni kini 1, 2, 4, 5, 10 and 20. Mo dẹ̀ sọ fún wa kó tó mọ̀ bóyá ó ti pé àbí ó ti pé òun náà ni pé tó bá àwọn nọ́mbà wọn o lè so papọ̀ lóníbejì 1 times 20 yóò mọ̀ fún mi ní 20. 2 times 10 òun náà mọ̀ fún mi ní 20. 4 times 12 yóò mọ̀ fún mi ní 20. Mo dẹ̀ ti ṣàlàyé ibi táwọn eléyìí wúlò sí. Ọ̀yà 36 ńkọ́ wọ́n mọ̀ jẹ́ kíni factor rẹ̀ 1, 2. Kódà bọ̀ bá mọ̀ tán má sọ àwọn tó mọ̀. Kápẹ́ ń sìn kápẹ́ mo fò 3. So ṣe kápẹ́ mo fò 3 mo mọ̀ wọ́n fò nǹkan. Wọ́n á ní 4, 9. So ti yé mi bá 12. Ọ̀yà kí n tó tún lè lọ. Àti kíni o? Àti 36. Ọ̀yà mo ní ó lè jẹ́ ó lè wáyé lóníbejì 1 times 36 ó mọ̀ fún mi 36. Ọ̀yà 2 times kíni wọ́n á fún mi 36. Ajásí kó máa mọ̀ pé mo ti ṣàṣìṣe kan nǹkan tán. Mo bó ti yá bá ó ajásí pé mi nǹkan 18 mi báyìí torí 2 times 18 ni ó mọ̀ fún mi ní 36. Ọ̀yà 12 tún wá mi báyìí bẹ́ẹ̀tì. Kí ni máa multiply pẹ̀lú 12 tí ó mọ̀ fún mi 36? 3. Mo bó ti yé nínú ọ̀nà tó lè mọ̀ gbà bóyá ó ti pé àbí kò ti pé nìyẹn 4 times 9. So ó mọ̀ fún mi 36. Ìdí ni pé kí ni a lè nọ́mbà àwọn oníbejì tó bá multiply pẹ̀lú ara wọn kí wọ́n fún nọ́mbà yẹn. Ọ̀yà ó ìpè tó bá wọlé yìí kí ni common factor tó wà ń bẹ̀ 1 1 bí báyìí 1 1 bí báyìí 2 1 bí báyìí 2 1 bí báyìí kí n tún ni 4 1 bí báyìí 4 1 bí báyìí ó máa ti tàn àbí ó rí pé tó bá wo bẹ̀ common factor tó wà ń bẹ̀ ni 1 2 4 ṣùgbọ́n nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí tó jẹ́ common factor èwo ló tóbi jù ó rí pé 4 a jẹ́ pé 4 mọ̀ jẹ́ kí ni highest common factor
mo bó ti common factor nọ́mbà tí wọ́n jọ ní papọ̀ ó ti yé báwọn èwo ló wá pọ̀ jù nínú gbogbo rẹ̀ ó ti yé ní kí ni o ní common factor ọ̀yà LCM ńkọ́ LCM ní lowest common multiple mo fẹ́ ká parí eléyìí bó ló ṣe máa find the lowest common multiple ọ̀yà mo ló tún mọ ọmọ tún mọ nọ́mbà kan látàntorí nọ́mbà ń fúnra lára rẹ̀ tí wọ́n bá ní lowest common multiple pé kí ni multiple òun ní ìlọ́po àtúngbùdọ̀ gbálà yìí kí ni àtọ́ láàrin factor àti multiple a sọ pé factor ní nọ́mbà tó lè lọ nọ́mbà kan láì ní gba change multiple ní ìlọ́po nọ́mbà kan tó ti yé báwọn so multiple of 4s are 4 8 12 16 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ti yé báwọn so tá bá ní lowest common factor òun náà ní pé kí ni o nọ́mbà tó kéré jù tó ti yé báwọn tó lè divide di nọ́mbà méjì kan tàbí jù bẹ́ẹ̀ lọ ẹgbẹ́ tá a bá ń ṣe kí ni tá a bá ń lo nọ́mbà papọ̀ á ní you now find the LCM ìtumọ̀ tá a fẹ́ wá ní pé kí ni nọ́mbà tó kéré jù tó lè lọ́nà àwọn méjèèjì ọ̀nà pọ̀ tó lè gbà ṣe bí a ní sìn tí n bá ní kí ni 20 àti 36 tàbí kí n sọ pé 20 àti 15 torí àkókò tó ti lọ ó pé tó bá fẹ́ wá nínú ọ̀nà tó gbà nígbà yẹn pa fẹ́ mọ nọ́mbà tó jẹ́ pé ó lè ṣe kí ni tó lè lọ nínú àwọn méjèèjì tó kéré jù tó lè lọ́nà àwọn méjèèjì tó máa ṣe ni pé wàá wò pé kí ni nọ́mbà kan máa padà sọ shortcut tó lè lò ó wò pé kí ni nọ́mbà kan tó yẹ kó lè lọ nínú kan náà méjèèjì ó kéré jù nínú kan náà méjèèjì ó rí pé 2 ni má gbàgbé prime factor nínú àwọn àǹfààní prime numbers náà ni ó rí pé 2 ni wọ́n ní 2 mi olórí inú 20 eléyìí ọmọ jẹ́ 10 so lẹ́yìn tí o bá lè lọ ó wàá filẹ̀ bó ṣe wà ajá sí pé eléyìí ọmọ fún 15 pé òṣàbò lè gbè mí ṣe mí bó ṣe bá mi mo bó ti rẹ bá wọn ṣé tuntun lè lọ ó wà máa lo prime number yẹn títí tí ò ní sí lọmọ nínú kan nínú àwọn méjèèjì tuntun lè lọ 2 in 10 eléyìí ọmọ fún mi ní 5 àbí 2 in 15 eléyìí náà ọmọ jẹ́ kí ni 15 torí kò lè lọ ń bẹ rárá ó rí pé 2 ò lè lọ mọ́ kí ló tún kù tó lè lọ ó rí nínú kan ó kéré tán ìkan náà méjèèjì so 3 àbí 3 in 5 kò lè lọ wàá kọ́ bó ṣe wà 3 in 15 5 àbí lẹ́yìn rẹ̀ 3 ò lè lọ nínú àwọn méjèèjì ó tún wá mú 5 5 in 5 1 1 ó rí pé ìtumọ̀ tá a ṣe ni pé a fẹ́ mọ̀ pé kí ni nọ́mbà tí ó kéré jù tí ó lè lọ́nà àwọn méjèèjì pé kò ní sọ tí bá ti lọ pé ok 2 ó lè lọ́nu 15 ọ̀sùn ló lè lọ́nu 20 mo ti mú sọ́wọ́ mo bó ti yá bá ajá sí pé LCM rẹ̀ ń sìn yóò máa jẹ́ kí ni yóò máa jẹ́ multiplication àwọn prime factors tó wà níbà yóò máa jẹ́ 2 times 2 times 3 times 5 mo bó ti yá bá yẹn yóò máa jẹ́ kí ni 4 times 3 12 20 times 5 yóò jẹ́ 60 ajá sí pé 60 nọ́mbà tó kéré jù tó lè lọ nínú àwọn méjèèjì so ti yé bá wọn tó jẹ́ multiple àwọn méjèèjì ó rí pé nínú àwọn tí a gbọ́yé tá a bá hàdì àbí tá a bá subtract àbí tó jẹ́ fraction náà ni pé tá a bá fẹ́ find the LCM ní tí wọ́n sọ fún wa ni pé tó bá jẹ́ pé nọ́mbà wọn tó bá jọra wọn wà á mú kan bẹ́ẹ̀ tí ó bá jọra wọn kọ́ wà á multiply wọn papọ̀ tó ti yé wa kò túmọ̀ sí pé gbogbo wà lè ọmọ multiply tó bá mọ̀ pé nọ́mbà tó kéré jù tó jẹ́ multiple àwọn méjèèjì kò lè kọ́ wọn so kò lè kọ́ wọn ṣùgbọ́n tó bá gbọ́ addition àbáwọn kìíní ló ń ṣe bẹ́ẹ̀ ní ìsìn nínú exam fún wa nílò nǹkan báyìí 1/2 plus 1/2 bùkátà láti dára rẹ láàmú ajá sí pé tó bá fẹ́ adìẹ nígbà jẹ́ pé fraction denominator wọn papọ̀ kan mú kan bẹ́ẹ̀ ilé ọmọ ṣe kíni yóò mọ fún mi ní kíni 1 + 1 mo ti yá 1 + 1 nínú àǹfààní lílé wa ó gbé kágbé yẹn ṣiṣẹ́ lọ́sìn nínú jàǹbá bí nǹkan kan wọ́n á ní 1 + 5/8 ó bùkátà láti dára rẹ láàmú mo ti mọ̀ pé tó bá jẹ́ pé àwọn méjèèjì ní denominator kan náà mo lè ṣe lọ directly so ajá sí pé wàá wá wò pé ọgbọ́n ló lè dá tí wọ́n àyí náà fi ní denominator 8 sọ pé mo lè ní 8/8 ajá sí pé lọ́wọ́ máa jẹ́ 8/8 plus 5/8 ló máa fún mi kí lọ 13/8 mo bó ti dára nínú àwọn ọ̀nà tó yá nìyẹn so tó bá yí pé nọ́mbà yẹn wá kò jọra wọn ká pé mo ní 1/2 plus 1/4 ó wá wò pé ṣé kan lè lọ́nù kejì tí kan bá lè lọ́nù kejì ajá sí pé nọ́mbà tó tóbi jù yóò máa jẹ́ LCM rẹ so ó rí pé 2 lè lọ́nù fọ́ mi báyìí ajá sí pé ẹ̀fọ́ ni ọmọ jẹ́ LCM mi ó wá ṣe ẹ ṣe máa ń ṣe bẹ́ẹ̀ tí wọn ò bá papọ̀ tí kò sì lè lọ́nù kejì so ti yé báwọn ajá sí pé ó ṣe kí ni tó bá fẹ́ dá LCM a multiply so kágbé ní sọ máa ní 2 àti 5 bí àpẹẹrẹ ó rí pé 2 lè lọ́nù 5 ajá sí pé tí ọmọ jẹ́ LCM mi báyìí yóò mọ jẹ́ bẹ́ẹ̀ so eléyìí ni yóò mọ wúlò tẹ́ bá fẹ́ ṣe tí ó jẹ mọ́ fraction torí àkókò tó ti lọ a mọ̀ dúró ní bíbáyé
so àwọn tó ń bá lọ ní Facebook ẹ lè láǹfààní àti wọlé ẹ dáhùn ẹni tó bá fẹ́ wọ afẹ́kẹ́ wọ gúrúùpù wa torí kíláàsì aláwọ̀kọ́ tá a ṣe tá a gbé líǹkì yẹn síta àwọn màdàrú kan wá tí wọ́n dẹ̀ da session náà rú orí ẹni ò jẹ́ ká gbé àwọn líǹkì yẹn síta mọ́ tó ti yé bá wọn ṣùgbọ́n tẹ bá wá báyà Telegram àbí WhatsApp yẹn ẹ bá àwọn líǹkì yẹn bẹ̀ so mi mọ̀ bóyá ìbéèrè wà Ayọ̀mídé ṣé ìbéèrè wà tó bá sí ìbéèrè mo rọ̀ wá ká lọ ṣe àwọn ìdẹ́rawò ráńpẹ́ tó wà ń bẹ̀ yẹn so ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run a máa tẹ̀síwájú ní frame 28 ibi tó fẹ́ mọ̀ sọ nípa fractions ratios àti percentage. Is here now. I've network until now. Bí ni màá ti Sharing. Ẹ ṣeun sà.